الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد láàrin ìṣẹ́jú díẹ̀ mo fẹ́ sáré pàkíyèsí lórí àwọn comment àti ebú àti gbogbo ọ̀rọ̀ tí àwọn àtìláwí tí wọ́n ń sọ káàkiri pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ọkùnrin kan tó jẹ́ ìran àwọn ṣíà tó wà táà mọ̀bí tá lẹ́mọ́ bí rọ́fìdí lápé ní bí ṣíì lápé ní àtàwọn rawafid rafadahumullah àtàwọn shi'atu shani'atu shanna'ahumullah ọlọ́ndàkùn mọ́ṣá àlàwà yakú nínú àwọn fìtínà wọn. Ó wá fọwọ́ bà mí lẹ́mi díẹ̀ pé gbogbo dọ́ta mọ̀ táwọn ẹni yìí bá láwọn ó jagun ọmọ láyé àmọ̀pọ́n máa ń ṣèṣe páwọn tó jà ní. Àmọ́ lil asafi shadidi wal huzn al marir ń gbé ilé ìwá délẹ̀ tí ẹ̀ wá rẹ́ ní kankan láàrin yín tí ọlọ́run tí ẹ̀ wá lè lẹ́ẹ̀lì ti pé ó yá ilé ìlágbé wájú lọ́tẹ̀ yìí wájẹ́ pé ìwárẹ́ di kankan má ọjà hadha ash-shi'i al-khabith asallallahu salamata wal afiya. Àmọ́ èmi ò jẹ́ kẹ́ máa mọ̀ pé ẹni ẹ wá lọ rí mú wáyé pẹ̀lú àánú ọlọ́run báyìí mi fi ń da yín lójú àti fídíò rẹ ní o àti write-up rẹ ní o àti gbogbo tí mo ń sọ ní o kò sí kanú ẹ̀ báyìí tí mo ń wò kò sí kanú ẹ̀ báyìí tí mo ń gbọ́ ọlọ́run tiẹ̀ ló mọ ọdún tí mo ti blọ́ọ̀kì ẹ̀ gangan yìí onígbà àwọn líǹkì tẹ́ ẹ kàn sẹ́ndì ẹ̀ báyìí ni kò sí tí mo rí wò ní gbogbo ẹ̀ kò sí tó fa kí ni mo bẹ́ni náà ṣe rí irú àṣepọ̀ onímọ̀ wà láàrin wa ẹni tí ó mọ̀ pé Abubakar Siddiq radiyallahu ta'ala anhu tó pé inú àkídà wọn ni ẹ oníkan máa gbé ṣépè Umar ibn al-Khattabi radiyallahu ta'ala anhu oníkan máa gbé ṣépè kí mo fẹ́ gbọ́rọ̀ rẹ̀ fún kí ni mo fẹ́ mọ̀ kí ni àǹfààní burúkú òun wá fẹ́ sí lára rẹ̀ ẹni tó pé àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló mú lọ́ta tán ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha àkídà àwọn èèyàn wọn òun náà ni pé ìwà irọ́ tí wọ́n dáadáa parọ́ ìyá ńlá wa Aisha ipa lágbèrè ní ń sì ń bẹnu àkídà wọn lónìí ṣé ẹni tẹ́wà ni a mọ̀ gbọ́rọ̀ rẹ̀ nìyẹn amẹ́kàn jẹ́ ń fi tóyin lótí tẹ́yìn náà bá mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹ̀yin náà tiẹ̀ pé ẹni òní ẹni kò tiẹ̀ ṣe fídíò ó kéré jù kó tiẹ̀ ṣe bí 5 kó wá ṣe àdúrà fáwọn sàábí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni kó ṣe àdúrà fáwọn Bakr kó ṣe radiyallahu anhu fáwọn Bakr Siddiq radiyallahu anhu kó ṣe radiyallahu anhu fún Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu kó dẹ̀ ṣe radiyallahu anhu fún Uthman ibn Affan radiyallahu anhu kó tún wá ṣe radiyallahu anhu fún Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in gbogbo àwọn sàábí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó ní yọ ẹnì kankan lẹ̀ including Muawiya ibn Abi Sufyan radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in ẹni kó wá ṣe fídíò bí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ kó bá jẹ́ inú ìjókòó rẹ̀ ní ọkàn tí wá mẹ́nubà kó ṣe àṣàdúrà fáwọn sàábí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá ti wá sọrú yìí tán tẹ́yìn náà wá jẹ́ àárí ẹ̀yìn lẹ́lọ́rẹ́ gé wá tó rà nílọ́rẹ́ wò ẹ wá gé bẹ̀ wá á wà ní pé ìmọ̀ tí ń ṣàdúrà fáwọn sàábí ànábì bóyá ń gbà tá a bá rírú eléyìí ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń pariwo ọ̀rọ̀ rẹ̀ ó ti wá jẹ́ pé ẹjẹ́ á wá tẹ́tí gbọ́ nǹkan tí wọ́n ń wíwò ká tó wá mọ̀ pé ǹjẹ́ ni tó wá lẹ́tọ̀ọ́ àmọ́ fúnlẹ́sì ni àbá ìfúnlẹ́sì ṣẹ́ni tẹ́ bá ti rí yìí ń ṣe èmi àtẹni tí máa ń gbà wọn sábẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam tí pé inú àkídà wọn ni kọ́mọ gbé wọn ṣe pé èmi àti irú ẹni bẹ́ẹ̀ ìjókòó kankan kò lè pa wá pọ̀ irú ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ bí idhnillah ó bẹ́ẹ̀ lọ́n kó túbọ̀ máa ràn mí lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ yìí tí ẹ̀ ní ìwúlẹ̀ mọ́ wa débi tí ń wá rí pòun rè débi tí ń mọ̀ wá gbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ so ẹ dákun ẹgbẹ́ yìí sẹ́gbẹ́ kan ẹ̀yin tẹ́ bá kún bẹ́ẹ̀ ẹ̀yin ni kẹ́ jáde àmọ́ gbogbo yín náà yín náà mọ̀ dúró ọ̀rọ̀ bá ti báyìí bá ti délẹ̀ kò sí tí máa ń kè mí pẹ̀lú yín torí pé mi àti yín kọ́ làájọ ń jà yín tó kàn wá ó ní pé àwọn mùsùlùmí òdodo bó o ní òdodo ọ̀rọ̀ náà Allah subhanahu wa ta'ala bó o náà ni yóò ṣe mọ iye wọn olùfẹ́ sí pé ọ̀rọ̀ Salim mọ́wọ́lá Abi Hamza òun lè yí tá a sì ń yẹjú lọ́wọ́ bí mo ti wá sí ládéhùn insha Allah ọlọ́wọ́n ṣàkúnwá lọ́wọ́ ọ̀rọ̀ hijabu yẹn náà ọ̀rọ̀ òmọdébẹ̀ padà nítorí pé níjọ́ tí àfáà kan tán bá ti rò páwọn lè mọ́ sọ ọ̀rọ̀ kan tọ́rọ̀ náà ti wá pẹ́ táwọn èèyàn ti wá bá wọn fà lọ tán ti bá wọn fà bọ̀ tí kálukú ti wá gbàgbé ẹ̀ tẹ́gbẹ́ ti wá regbé tẹ́gbẹ́ ti regbè táàfáà kan bá ti wá rò pé àwọn lè mọ́ ṣe mọ̀rọ́jà àwọn ọ̀rọ̀ kan tó ti lọ láti lè fi ṣó òpinṣẹ́ àní àwọn ṣàgbọ́dọ̀ sọ tàwọn bẹ́ẹ̀ náà ni ọmọ kíw kan òun náà lè mọ jáde agbọ́dọ̀ fàyè lẹ̀ fáwọn ọmọ kíw kan náà káwọn náà kí wọ́n mọ jáde láti lè mọ ṣe mọ̀rọ́jà àwọn àlàyé ọ̀rọ̀ tí àwọn náà tí wọ́n ti ń ṣe àjọ ń ṣe mọ̀rọ́jà náà ni so bá àfáà kan bá ti lè ṣe mọ̀rọ́jà ọmọ kíw kan náà yóò lè máa ṣe mọ̀rọ́jà abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣàṣe àlékún àgbóyẹ̀sìn kó mọ́ ṣàṣe fún wa àmọ́ lórí ọ̀rọ̀ eléyìí èyí tí ó da fún kálukú yín náà ni pé ẹ̀yin náà mọ̀ dákọ̀ rẹ̀ mọ́ wallahi kìí sọ̀rọ̀ ẹ̀ tí yín náà nítorí pé a sì mọ̀ pé ẹ̀yin alhamdulillah irú Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ẹ̀yin ṣàdúrà fún ẹ̀yin tààrọ̀ dọ́ anhu ẹ̀yin sì ń ṣe radiyallahu anhu fún yálà wa Aisha a sì ń lérò pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin nú yín àbíká láàfẹ́ mọ̀ nú yín ẹ̀ tó gbà pé yálà wa Aisha ipò ní ìsìnà ni èmi ò
mọ ni o bí bá ń bẹnu àkídà tí yín náà bí akẹ́yìn ló gbé jáde kẹjẹ àgbọ́ àwa lérò pé alukur'anul karim eléyìí táwa náà ń kà a rò pé bóyá irú ẹ̀ ní bẹ lọ́dọ̀ tí yín náà ẹ̀yin náà gbà pálí kur'an yìí ó pé pérépéré òun náà lágbọ́dọ̀ mọ́ tẹ̀lé àwa ṣe bẹ́ẹ̀ yín ẹ̀yin ò sínú àwọn rawafid rafadahumullah ẹ̀ sì sínú àwọn ashi'atu shani'a shanna'ahumullah in táwa ń rò nípa yín nù tó bá ṣe pé bẹ̀lẹ̀ yín náà bá wá wà ẹ jẹ́wọ́ pé bẹ̀lẹ̀ wà ká lè mọ̀ pé ẹni ẹ̀ ń dákọ̀ ibẹ̀ àṣẹ kankan náà òjò nìyí àmọ́ tó wá jẹ́ kí gbogbo ń ta àkálẹ̀ ẹ̀yin ò sí ń bẹ̀ ẹ̀yin ṣàdúà fún Abubakar Siddiq ẹ̀yin ṣàdúà fún Umar ibn al-Khattab ẹ̀yin ṣàdúà fún gbogbo àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhim ẹ̀yin tún ṣàdúà kódà fún Muawiya tábà ti di pé ilé ń bẹ lára tí tá a wá rí lára ilé ajá sí pé ẹ̀jẹ̀ jọra yín ni kó máa dàbí pé nígbà tẹ́ ẹ̀ wá rí nǹkan tẹ́ fi gbèjà ara yín mọ́ ní tó wá kù ni pé àní ẹ̀ sájà lọ rí wọ́ta wa náà àní kó ṣáà wá rescue wa kó níbi mẹ́sì tábàrà wa yìí àmọ́ kó dúró ọ̀rọ̀ ó ní pé Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in òun àtànàbì ni wọ́n jọ ṣe hijira òun àtànàbì náà jọ ń bẹnu gharu Jabal Thawr náà jọ ń bẹnu kòtò Jabal Thawr hadith ti Salim yẹn tẹ́ ń sọ yẹn sẹ́ Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ó kírun lẹ́yìn Salim nígbà tó òun àtànàbì ti jọ dé padà sí Medina tànàbì ti establish ibi tí wọ́n ń pè ní Masjid Quba tó yẹ pé ànàbì wa Muhammad sallallahu alaihi wasallam a máa lọ Masjid Quba ní gbogbo Saturday so Abubakar náà òun náà mọ̀ lọ́bẹ̀ níbi lílọ́bẹ̀ rẹ̀ ló ti kírun lẹ́yìn Salim kódà bí ànábì ní tó encourage wa dé àwa mùsùlùmí tó kù náà làwa náà fi mọ́ lọ Kùbá ẹ̀rì kí gbogbo àtàbá ti dé Madina nínú iṣẹ́ tá a mọ̀ sí Madina ó ní ká lọ sí Masjid Quba kí sì láàrọ̀ ṣe ń bẹ̀ ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam òun látẹ̀lé anábì ní man tatahhara fi bayti anábì lẹ́nikẹ́ni tó bá ilé ṣe ìmára láti ilé rẹ̀ thumma ata Quba ó wá sí Masjid Quba fa salla salatan ó wá kí irun kan ní Quba anábì rí ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ gbaládẹ́ ẹni tó ṣe umrah kan irú ọ̀rọ̀ yìí náà irú ṣe yìí ìmọ̀ lọ Quba ó ní Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in ó ń la Abubakar ṣe lọ sí Quba ní Masjid Quba ló fi kírun lẹ́yìn Salim mawla abi Hamza abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala bimannihi wa karamihi wa 'izzihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa 'amalan mutaqabbala wa shifaa'an min kulli da' wa sallallahu wa sallim ala 'abdika rasulika Muhammad wa 'ala alihi wa sahbihi ajma'in subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullah.